àwọn ọmọ ogun kan ni wọ́n pàdánù ẹ̀mí wọn ní ọjọ́ kan ṣoṣo. Báwo ló ṣe rìn? Báwo ló ṣe ṣẹlẹ̀? Mo máa fi tó yín létí, ẹ kàn gbé jókòó kí ẹ jókòó. Ẹ kú dédé àsìkò yìí níbikíbi tí ẹ bá wà, yálà ibi iṣẹ́ lẹ wà ní o tàbí inú ilé tàbí àdúgbò kan lẹ́kan wà, ẹ jọ̀ọ́ ẹ farabalẹ̀ ẹ gbọ́ nǹkan tí mo fẹ́ sọ yìí ní kíákíá. Nígbà tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀, ó bani lẹ́rù, ó sì pani lẹ́kún lọ́pọ̀lọpọ̀. Kí ni mo mú tàn yín wá? Àwọn ọmọ ogun kan ni wọ́n pàdánù ẹ̀mí wọn ní ọjọ́ kan ṣoṣo. Báwo ló ṣe rìn? Báwo ló ṣe ṣẹlẹ̀? Mo máa fi tó yín létí, ẹ kàn gbé jókòó kí ẹ jókòó. Ìwọ tó bá ń wo fídíò yìí níbẹ̀rẹ̀, wò níbẹ̀rẹ̀ kó wò dé àárín. Tó bá wò dé àárín kó tún wò dé ìparí. Báwo ló ṣe ṣẹlẹ̀? Ní ìlú kan, mi ní dárúkọ ìlú yìí ní kíákíá, towards end ni máa dárúkọ ìlú yìí. Àwọn ọmọ yìí ni wọ́n ṣetán, àwọn ọmọ 13, 14 láti 11 to 13 ni age àwọn ọmọ yìí wà. Ẹ sì mọ̀ pé àwọn ọmọ yìí wọn kì í gbọ́ràn ní kíákíá. Wọ́n lọ sí night party, wọ́n náà lọ bá àwọn ọ̀rẹ́ wọn ṣe night party ni wọ́n pè é. Ẹlòmíràn pàápàá kò dágbére fún ìyá ẹ̀ nígbà tí ó ń lọ. Báwo ló ṣe ṣẹlẹ̀? Níbi tí wọ́n jókòó sí, wọ́n sọ pé ẹni tó ní iléeṣẹ́ yìí gangan bóyá ó ti kìlọ̀ fún àwọn ọmọ yìí ni pé kí wọ́n kúrò níbi tí wọ́n wà tó bá ti di nìkan bíi agogo 10 kí wọ́n máa lọ. Àwọn ọmọ yìí wọn ò gbọ́. Ó yanilẹ́nu, ó sì panilẹ́kún jọjọ. Báwo ló ṣe ṣe? Ẹ máa bárọ̀ mi bọ̀, yẹ kí n máa bárọ̀ mi bọ̀. Nígbà tí ó yá ní àṣálẹ́ ọjọ́ burúkú èṣù gbomi yìí ni àwọn ọmọ yìí lọ sí night club. Nígbà tí wọ́n dé night club yìí, inú wọn dùn, wọ́n ń ṣàjọyọ̀ pé ẹlòmíràn náà ti rẹ̀ sọ pé òun parí ilé ìwé òun. Kò wá ń ṣe ilé ìwé institution o, ilé ìwé secondary school ni àwọn ọmọ yìí ni wọ́n ṣe tán tó lọ join àwọn ọ̀rẹ́ wọn láti bá wọn ṣe kíni, láti bá wọn yayọ̀ pé àwọn tún ṣe tán. Opportunity làwọn ọmọ yìí rí. Àwọn ọmọ yìí bẹ̀rẹ̀ party ní agogo 10 títí di agogo 5. Àmọ́ ìṣẹ̀lẹ̀ yìí, nígbà tí ìṣẹ̀lẹ̀ yìí máa ṣẹlẹ̀ nìkan bí agogo 4 ìdájí ni ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀. Nínú àwọn ọmọ yìí tó jẹ́ 20 nínú àwọn ọmọ yìí sì bẹ̀rẹ̀ sí ní ṣubú, wọ́n bẹ̀rẹ̀ sí ní kú ní ẹyọ kọ̀ọ̀kan. Èmọ̀ rèé, báwo ni kíní ìṣe ṣẹlẹ̀? Kí ló pa wọ́n? Kí ló fa sábàbí tí wọ́n fi kú ikú yìí? Ó yanilẹ́nu, ó sì bani lẹ́rù. Ẹ̀yin tẹ́ ẹ ní ọmọ ilé tẹ́ pé ẹ lè control wọn, àsìkò láti máa control àwọn ọmọ wa níbikíbi tó bá wà, kí a sì máa fi àdúrà máa ràn wọ́n lọ́wọ́. Bóyá ọtí tí wọ́n mu ní poison wà nínú ẹ̀ ní o, ẹnì kankan kò lè sọ. Bóyá nínú oúnjẹ tí wọ́n jẹ ní o, ẹnì kankan kò lè sọ. Bẹ́ẹ̀ kẹ̀rẹ́ àwa ọ̀dọ́ a ní ẹ̀mí náà ń pè ní ẹ̀mí má gbọ́ràn. Nígbà tá a bá ti ń hùwà ọ̀dọ́ wa, ẹnì kankan àfẹ́ kẹ́nì kankan láti máa bá wa wí. Èyí ni láti máa rán wa létí wípé níbikíbi tí a bá wà, ẹ jẹ́ kí a máa pe àwọn ọmọ wa lẹ́yọ kọ̀ọ̀kan. Bóyá àkọ́bí ni o, àbí ìkejì ni o, àbí ìkẹta ni, ẹ jẹ́ kí a máa pè wọ́n, kí a máa béèrè àlàáfíà wọn ní ọwọ́ wọn, ká sì máa sọ fún wọn pé ibikíbi tí ojú tẹ̀yàn òbí ò bá tó, kí ẹ̀sà àwọn ọmọ ẹ̀ má ṣe tó ibẹ̀. Nígbà tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ ní ọjọ́ kejì, àwọn ọlọ́pàá wọn gbéra, wọ́n lọ sí ìlú yìí. Nígbà tí wọ́n sì dé ìlú yìí, wọ́n wò bóyá àrí nǹkan tó ṣẹlẹ̀ níbẹ̀ ni. Àmọ́ nígbà tí wọ́n pe ẹni tó ní bíà palọ̀ yìí, kò sì lè sọ ohunkóhun. Ó sọ wípé òun ò mọ ohunkóhun nípa ohun tó ṣẹlẹ̀ ní inú ìlú yìí. Ibo ni ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀? South Africa ni ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀, níbi tí àwọn ọmọ ogun ti ṣubú ní ẹ̀kan náà tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní kú ní ẹyọ kọ̀ọ̀kan. Mo gbà ládùúrà wípé lábẹ́ bó ti wù kó rí, ẹnì kankan nínú wa kò ní fojú sunkún ọmọ ní agbára Jehovah. Ẹ rí wípé bí mo ṣe ń sọ ni mo ṣe ń fi àwọn àwòrán yìí hàn yín bí ó ṣe ṣẹlẹ̀ gangan nìyẹn. Àmọ́ ní pàtó a ò tí mọ nǹkan tó pa àwọn ọmọ yìí. Nínú next video tí a bá máa show, àmọ́ jẹ́ kí n mọ nǹkan tó pa àwọn ọmọ yìí. Àmọ́ ọtí ò da fún ọmọ tí ò bá ti wọ 18 years. Ẹ̀yin òbí, mo bẹ̀ wá, mo rọ̀ wá, ẹ jọ̀wọ́ ẹ jẹ́ kí a máa mójútó àwọn ọmọ wa. Lórúkọ ti Jésù, a ò ní fojú sunkún àwọn ọmọ yìí, a sì ní pàdánù lábẹ́ bó ti wù kó rí. Ọmọ 13 years 14 years kí ni ọtí ń wá lọ́wọ́ ẹ̀? Ẹ má jẹ́ ká rò pé ìwà táwọn ènìyàn ń wù, táwọn ọmọ kékeré míì wù ni àwọn ọmọ tí wọ́n náà fẹ́ máa wò. Rárá, táyé bá ń lajú, ẹ má jẹ́ kí àwọn ọmọ 13 14 tètè máa lajú. Ẹ jẹ́ kán lajú sí ìmọ̀ Ọlọ́run. Ẹ jẹ́ kán lajú sí ìmọ̀ ti òye Bíbélì tàbí Kùránì. Ìṣẹ̀lẹ̀ ńlá yìí wọn ò tí mọ ibi tó máa já sí, àmọ́ ìlẹ̀kẹ̀ má já sílé, ìlẹ̀kẹ̀ má já sóde, ibi tí ìlẹ̀kẹ̀ máa já sí nínú next video máa jẹ́ kẹ́ mọ̀. Orúkọ èmi tí mo ń sọ̀rọ̀, tí mo bá ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ni Benjamin Olúwaṣẹ́gun Olúwapamílẹ́rìn. Lágbára Ọlọ́run, Ọlọ́run akúkú pa gbogbo alẹ́rìn.
mò ń fi àsìkò yìí sọ fún yín pé láyọ̀ o.